Yá mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Yá ẹ̀yin lólùfẹ́ mi, ọ̀rọ̀ lórí Yeye Kudi àti Bukky Jese òun ni mo fẹ́ sọ sí. Bó tiẹ̀ ti lè jẹ́ wípé èmi ò wá láti wá dá ẹnikẹ́ni lẹ́bi nínú àwọn méjèèjì, bí kò ṣe wípé mo wá pàrọwà fún wọn lórí ìjà tó ń lọ láàrin àwọn méjèèjì. Gẹ́gẹ́ bí Yeye Kudi ṣe àlàyé, ó dàbẹ̀ ní pé ìjà yìí ó ti wáyé láàrin wọn tipẹ́tipẹ́, kò ń ṣe ìjà ọdún kan sẹ́yìn, kò ń ṣe ìjà ọdún méjì sẹ́yìn. Ìjà 1994 ìjà 1994 òun ni àwọn méjèèjì ṣe ń jà. Ẹ jẹ́ ká gbà yí pé Ọlọ́run ti dá obìnrin bó ṣe máa dá ẹ̀yin obìnrin, because tí kò bá jẹ́ bẹ́ẹ̀ ìjà almost, let me just say almost 20 years or 20 years back ago, nígbà tẹ́ ṣì wà ní young lady, nígbà tẹ́ ṣì wà ní Ṣàngó Òde, ìjà tẹ́ ti ń bára yín jà látìgbà yẹn ẹ tún pàdé almost 20 years ago or 25 years ago tí mi ò bá ṣe mistake, ẹ dẹ̀ tún ṣe ń continue ìjà yẹn náà. Okay, ẹ wá ń bára yín jà ìjà yẹn, tí ẹ wá jà ìjà yẹn ní mature way, ẹ wá ń bára yín jà lórí social media. Actually náà, gẹ́gẹ́ bí Yeye Kudi ṣe àlàyé, ó ti fi yé wa wípé ìjà akọ àtabo òun ló wà láàrin wọn. Ìjà ó jẹ kúlíkúlí tí mò ń jẹ, ó jẹ banana tí mò ń jẹ, òun náà ni, kò sí nǹkan míì, gẹ́gẹ́ bí Yeye Kudi ṣe ṣàlàyé. But to my own knowledge, ẹni tẹ́ ń sọ̀rọ̀ yìí, ọkùnrin tí ẹ̀yin méjèèjì tẹ́ ẹ jọ ṣalábàápàdé yìí, tó jọ jẹṣẹ́ ẹ̀yin méjèèjì, kò sẹ́ni tó padà fẹ́ ọkùnrin yìí nínú ẹ̀yin méjèèjì. Ẹ lólùfẹ́ mi, ibẹ̀ ni mo ti fẹ́ kẹjẹ́ ká kíyèsí, ká ti bí ìṣáná kíyèsí ogun. Tó bá jẹ́ wípé ọkọ ilé ẹnìkan ṣe ni nínú ẹ̀yin méjèèjì, màmá wò wípé bóyá ìtara wípé èmi dẹ̀ ni mi bá fẹ́ bọ̀bọ̀ yìí o, èmi dẹ̀ ni bọ̀bọ̀ yóò bá dẹ̀ fi ṣèyàwó, bá sọ pé bóyá ìyẹn ló bring memory back. But to my own knowledge, ẹ̀yin méjèèjì kò sẹ́ni tó padà fẹ́ bọ̀bọ̀ yìí nù yín. Bọ̀bọ̀ yìí padà fẹ́ ẹlòmíì, tẹ́ẹ̀dẹ̀ confirm pé ẹni yìí ti níyàwó, ó ti ń bímọ. Ìwọ náà dẹ̀ ti lọ́kọ tiẹ̀, ìyẹn Yeye Kudi, ẹ ti lọ́kọ títí yín, ẹ ti bímọ. Bukky Jese náà ti lọ́kọ títí ẹ̀, òun náà ti bímọ. Why tí ẹ ṣe jẹ́ kí ìjà yẹn bẹ̀rẹ̀ ní 1994 yẹn? Ọlọ́run tó wá ní kẹ́ wá pàdé ní UK lórí ọ̀rọ̀ justice for Mohbad. Ṣé ẹ̀yin ò wò wípé Ọlọ́run sì ní nǹkan kan ṣe láàrin ẹ̀yin méjèèjì ni? Ṣé rí nǹkan tó máa ń dùn mí jù nínú ẹ̀yin obìnrin tẹ́ bá ń bára yín jà, tí mo fẹ́ kí ẹ̀yin abiyamọ kẹ́ máa erase kó nínú attitude yín? Kò ń so common láàrin ọkùnrin, àárín ẹ̀yin obìnrin náà ló máa ń so common. Òun ni pé kẹ́ máa bára yín jà, kẹ́ máa include ọmọ yín. Ẹ jọ̀ọ́, Yeye Kudi, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín. Bukky Jese, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ̀yin náà, ẹ̀yin méjèèjì, mature woman ni yín, adult ni yín, ìyá ọmọ ni yín, abiyamọ ni yín. Mo gbàládùn àfẹ́yìn méjèèjì, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní mọ sàárè ọmọ yín. Ẹ jọ̀ọ́, tẹ́ ẹ bá ti ń níjà, mẹ́sẹ̀gì fún gbogbo obìnrin ni, fún gbogbo obìnrin ni, kò ń ṣe fún àwọn méjèèjì yìí nìkan. Tẹ́ ẹ bá ti ń jà, ẹ yé máa include ọmọ yín. Ẹ jọ̀ọ́, ẹ̀bẹ̀ ni mo bẹ̀, ẹ yé máa include ọmọ yín. Because ẹ bá gbọ́ nínú statement Yeye Kudi, ó ní Bukky Jese ó ṣe gbá kan fọ́mọ òun, ó ṣàwo kan fọ́mọ òun, Ọlọ́run ló yọ ọmọ òun, Ọlọ́run ló ṣe kinní kan, Ọlọ́run ló ṣe gbá kan, àdàbí tó bá yẹ pé òun bá ronú kinní kan sí òun, gbogbo nǹkan tó ṣe sí ọmọ òun kò ní padà sórí ọmọ tiẹ̀ náà. Ẹ ti rí àwọn ọmọ tó wálé ayé wọn jẹ́jẹ́ náà, ọmọ ìjókòó sí ọ̀run o, kẹ́ ẹ tó fà wọ́n wáyé o. Ẹ wá fà wọ́n délé ayé nìyẹn. Ṣé wọ́n ní kẹ́ ẹ máa fi wọ́n ta káìtì láàrin ara yín ni? Ṣé àwọn ọmọ yìí ló ní kẹ́ ẹ máa bára yín jà ni? Wáyé tẹ́ bá ń bára yín jà, tẹ́ ẹ̀dẹ̀ yọ wọn mọ́ aside.
òun ni mo ṣe sọ wípé kò ń ṣe Bukky Jese and Yeye Kudi nìkan òun lọ̀rọ̀ yìí bá wí gbogbo ẹ̀yin obìnrin generally ó wà adlé kẹ́ tó rí ọkùnrin tó ń bára wọn jà tó ń include ọmọ wọn kódà bí n bá ń bọ́rẹ̀ mi jà tọmọ ẹ̀ bá pàdé mi máa kí máa ọ̀gì ẹ̀ máa tún fún ní nǹkan mi ní sọ pé bí àtọ́rẹ́ èmi àtọ́rẹ́ mi ń jà kí máa wá gbèrò kú sọmọ ẹ̀ kí wá ní máa fọmọ ẹ̀ dálágara no wọ́n ń ṣe ilé ayé bẹ́ẹ̀ tá a bá ń bára wa jà ẹ jẹ́ ká máa yọ tàwọn ọmọ wa kúrò àwọn ọmọ wa wálé ayé wọn jẹ́jẹ́ jẹ́jẹ́ ni ẹ jọ̀ọ́ ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kí àwọn èèyàn lè kọ́gbọ́n kán lè kẹ́kọ̀ọ́ látara ẹ̀ ẹ jẹ́ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí SELE Global TV lórí YouTube bákan náà lórí Facebook ẹ subscribe wọn já yín lówó gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ti subscribe ẹ̀yin náà ẹ subscribe kẹ́ ẹ lè máa gbọ́ new update ẹ subscribe kò já yín lówó kẹ́ẹ̀dẹ̀ bá mi share fídíò yìí kó lè go viral so kí àwọn èèyàn kan lè kọ́ ẹ̀kọ́ lára ẹ̀ pàápàá jùlọ àwọn obìnrin torí àwọn ní kíní yìí máa ń sọ ṣẹ̀ sí lọ́wọ́ jù ẹ wo nǹkan tí woman yìí sọ pé òun fèsì lórí ọmọ ta ló gbàdúrà pé kóun fojú sunkún ọmọ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ Bukky Jese náà tóun náà rò pé bí alátọ̀dọ̀ Genesis ló ti wá ta ló mọ bí tíṣẹ́ yẹn ti wá wáyé tí ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ti ń bára yín jà ẹ máa include ọmọ yín bẹ́ẹ̀ náà ni Tóyìn Àyìnmákù náà tó ní bọ̀bọ̀ kan náà ń ṣépè fún ọmọ ẹ̀ kí ló dé tí a máa bára wa jà tá a máa include ọmọ wa sí òun ló yẹ kí n wọ̀yá ìjà pẹ̀lú bọ̀bọ̀ yẹn náà tó ń ṣépè fún ọmọ Tóyìn Àyìnmákù ńgbà yẹn tẹ́ bá pera yín ní abiyamọ gidi ni o tẹ́ bá ń bára yín jà ẹ ní láti include ọmọ yín sí àwọn ọmọ yín wálé ayé títí wọn ni àlàyékùrà ẹ tí mọ nǹkan táwọn ọmọ yín méjèèjì tó yìí máa ṣe fúnra wọn ní ọjọ́ ọ̀la ó lè jẹ́ pé ọmọ Bukky Jese òun ló sì máa help ọmọ Yeye Kudi ó lè jẹ́ pé ọmọ Yeye Kudi òun ló sì máa help ọmọ Bukky Jese lọ́la ta ló mọ̀ gbogbo àlà ń gbàdọ̀ pé tọmọ wa bá jáde kó pàdé aláàánú ọlọ́run ò ní sọ̀kalẹ̀ náà kó wá ran anybody lọ́wọ́ àwa ara wa náà ló máa rán síra wa ọlọ́run tó wá jẹ́ kẹ́ tó wá pàdé látara justice for Mohbad ṣé yẹn gò tiẹ̀ tó sáìn fún yín pé ọlọ́run fẹ́ ṣe nǹkan láàrin ẹ̀yin méjèèjì ni ẹ̀yin méjèèjì náà dẹ̀ lẹ gbé justice for Mohbad dání jù Yeye Kudi ló kọ́kọ́ bẹ̀rẹ̀ èkìní kí Bukky Jese náà tó jọ ìyẹn gbogbo àwa tí à ń sọ̀rọ̀ lórí justice for Mohbad lẹ́yìn à ń tẹ̀lé yín lẹ́yìn ni ẹ̀yin là ń wò níwájú so ńgbà tẹ́yìn bá ti wá ń fẹ̀dí ara yín síta ń sìn ẹ̀yin yẹ̀ yàrá yín lórí social media so make sense ẹ̀yin odindi àgbàlagbà méjì odindi àgbàlagbà méjì ohun tó yẹ kọ́mọ kéékèèké máa ṣe kẹ́ máa bá wọn wí ohun tó yẹ kọ́mọ kéékèèké máa ṣe kẹ́ máa bá wọn wí kí ló wà ń bẹ̀ lórí pé ẹjọ́ jẹ́ṣẹ́ ọkùnrin kan náà ṣáyé ayé ń ṣerú ẹ̀ náà ayé ń ṣerú ẹ̀ náà Yeye Kudi ẹ má blame Bukky Jese Bukky Jese ẹ mọ̀ra yín rí tẹ́lẹ̀ ọkọ yín òun ló lọ mú Bukky Jese wá so tí wọn kọ́ bẹ́ẹ̀ bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ̀ gbójú ń bẹ̀ tó bá yẹ pé best friend ni Bukky Jese sí yín tẹ́lẹ̀ tó wá gbẹ̀yìn lọ déètì ọkọ yín ayé ọ̀tọ̀ nìyẹn ọkọ yín mọ Bukky Jese nítra díùtì pé ọkọ yín oúnjẹ iṣẹ́ òun ló jẹ́ kẹ́ ẹ mọ Bukky Jese tẹ́ ẹ sì fi rántí ẹ̀ di èní yìí àlàyé kọ́ ẹ̀yin méjèèjì ẹ̀ fẹ́ nìyí mọ́ ọlọ́run ti pèsè ọkọ tí yín fún yín ti pèsè ọkọ tìkẹ́ náà fún yín ẹ ti jọ ń ṣe abiyamọ wáyé tí ẹ ṣe jẹ́ kí sí yẹn die down kẹ́ẹ̀dẹ̀ wá wo ọlá justice for Mohbad tó connect yín papọ̀ yìí kẹ́ẹ̀dẹ̀ máa bẹ̀rẹ̀ ní yín lọ ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ lèmi bẹ̀ ẹ̀yin méjèèjì ẹ jọ̀ọ́ ẹ parí ọ̀rọ̀ tó wà láàrin yín adult ni yín ẹ kì í ṣọmọ kékeré mọ́ ẹ má máa fẹ̀dí ara yín sí ìta lórí social media justice for Mohbad òun là ń wá gbogbo àwọn tó ń listen sí yín tó ń gbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ tó ń bá rí nǹkan tẹ́ ń ṣe yín sí ṣọ́ máa listen sí yín mọ́ ṣọ́ máa gbọ́ yín mọ́ ẹ jọ̀ọ́ mo wá láti wá advice yín ni mi ò tó yín pàṣẹ fún ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí kíní die down tẹ́ bá dẹ̀ ti ń jà ẹ máa yọ tàwọn ọmọ yín kò ẹ jọ̀ọ́ ẹni olùfẹ́ mi lórí ọ̀rọ̀ Yeye Kudi àti Bukky Jese òun nìyẹn mo ní kí sáré wá fi tó yín létí fún àǹfààní yìí tí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àárín wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ ẹ bá mi subscribe sí SELE Global TV mo tún padà bọ̀ ire o.